àṣírí tó wà ńbẹ̀ ni pé ẹni tó ní ìpè, àwa ìránṣẹ́ Ọlọ́run tá a ní ìpè yẹn, ká tilẹ̀ máa sùn ká máa jí nínú ẹ̀ṣẹ̀, àdúrà àwa á máa gbà, Ọlọ́run á máa dáhùn àdúrà yẹn. Gbogbo nǹkan tọ́lọ́run bá fẹ́ lò wá fún ló máa lò wá. Ṣùgbọ́n ewu tó wà ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá kíyèsára, táwa fúnra wa gan ò bá lépa ìjọba Ọlọ́run, a máa da gbèrò sọ́kọ̀ tí ò ní bọ́kọ̀ lọ ni. Àṣírí tó many people, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nírú ilé ti ṣẹlẹ̀ sí pẹ̀lú ìgbàgbọ́ pé áńgẹ́lì ló yẹ káwọn pásítọ̀ jẹ́. Rárá, kò rí bẹ́ẹ̀. Báwo ló ṣe máa mọ wòlíì ẹ? Báwo ló ṣe máa mọ pásítọ̀ ẹ? Bóyá pásítọ̀ ń dẹ́ṣẹ̀, ìwé mímọ́ sọ nínú ìwé Psalm 51, ó ní ìwọ nìkan ṣoṣo ní àṣẹ sí. Kẹ́lọ́kẹ́ ẹsẹ̀ ìkẹrin ẹ̀, Psalm 51 verse 3, 4 and 5. Ó ní ìwọ nìkan ṣoṣo ní àṣẹ sí, tí a ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá Ọlọ́run ló ń sọ. Gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀, ìwọ tó rò pé wọ́n ṣẹ̀ sí ọ, ìwọ kọ́ ni wọ́n ṣe ẹ̀ṣẹ̀ sí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run bá ṣẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn bá ṣẹ̀, kò bá jẹ́ wòlíì, kò bá jẹ́ pásítọ̀, ìránṣẹ́ Ọlọ́run pàápàá, gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀, Ọlọ́run ló ṣẹ̀ sí. Ọlọ́run ló dẹ̀ mọ̀ pé wọ́n ṣẹ̀ sí òun. Tí ìránṣẹ́ Ọlọ́run bá rìnrìn tí ò mọ́, títí ẹni pé tó bá ti gbàdúrà fún ọ, tí Ọlọ́run dáhùn, ó mọ̀ pé Ọlọ́run ń lò ó. Tó bá ti sàsọtẹ́lẹ̀ sí ọ, tó ṣẹ sí ọ ní rere, tó bá ti gbàdúrà nínú ìjọ tí ìyípadà ń wà láyé ẹ, wòlíì ẹni dúró síbẹ̀. Tó bá ti nawó àgbèrè sí ẹ lò ní bá ṣe òní bá dẹ́ṣẹ̀ yẹn, torí ìdájọ́ tiẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Ìkọsẹ̀ tàbí kí òjíṣẹ́ Ọlọ́run kí ó ṣe àṣemáṣe bákan, kí àwọn èèyàn máa tara bẹ̀ kí wọ́n dẹni tí ò ní lọ sí ṣọ́ọ̀ṣì mọ́, tàbí tí wọ́n máa tibẹ̀ lòdì sí ìlànà Ọlọ́run. Kí ni ẹ rí sílẹ̀ sà? Ẹ ṣé gan. Ìbéèrè yóò jẹ́ ìbéèrè tí Ọlọ́run gan fúnra ẹ̀ tó ti ránṣẹ́ pé ká sọ fún àwọn èèyàn, nítorí pé agbo Ọlọ́run ó ń da gẹ́gẹ́. Nítorí irú ìbéèrè tí ẹ béèrè yìí, mo nígbàgbọ́ pé Ọlọ́run ló lò yín. Yes, ó kọ́mọ̀ gan káàkiri gbogbo àgbáláyé, àwa tí a jẹ́ wòlíì àgbáyé tí Ọlọ́run rán sí gbogbo àwọn òṣèdá ènìyàn káàkiri orílẹ̀-èdè. A ti rí ní ìrírí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà pé agbo Ọlọ́run ń da gẹ́gẹ́ nítorí ìgbàgbọ́ àwọn ènìyàn wípé ìránṣẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ áńgẹ́lì. Ìránṣẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ pé kó dàbí Jésù, ó má ní àbàwọ́n, ó má lè wu ìwà kankan tọ́mọ ènìyàn wù. Ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ lè farada gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti ìbáṣepọ̀ èmi àti bàbá mi Ọlọ́run tí ó pè mí, tí ó rán mi níṣẹ́, ó jẹ́ kí n rí mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run, pàápàá jùlọ àwa tí a ní ìpè tó dájú, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní definite calling for the work of God, definite calling. Tó bá jẹ́ nípa àwa ìránṣẹ́ Ọlọ́run tí a dìídì pè fún pẹ̀lú ìdájú lórí ìlànà kan pé iṣẹ́ báyìí ni mo yàn ẹ́, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó wà nínú Bíbélì nínú ìwé Jeremáyà orí 1 ẹsẹ̀ 4 àti 5 ẹ̀ tó sọ wípé kí n tó mọ̀ ọ́, kí n tó dá ọ sínú ìyá ẹ débi tí wọ́n ó lóyún ẹ, débi tí wọ́n ó bí ẹ, ni mo ti mọ̀ ọ́, ni mo sì ti yàn ọ́ gẹ́gẹ́ bí wòlíì orílẹ̀-èdè. Ṣé mọ̀ pé Ọlọ́run ló ń sọ̀rọ̀ níbẹ̀? Ṣé mọ̀ pé ìgbà tí irú ẹni bẹ́ẹ̀ bá dáyé tán, bẹ́ẹ̀ ni yẹn sá títí iṣẹ́ tọ́lọ́run ti kọ́ ọmọ yẹn ló máa délé ayé wá ṣe. Àwọn ọmọ yẹn náà ń pè ní definite calling. Àwọn yẹn ni àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ní ìpè tó dájú. Ṣé wá rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ní ìpè dájú yẹn? Àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ní ìpè tó dájú tí èmi jẹ́ ọ̀kan nínú wọn, òun ni mo fẹ́ kí àwọn èèyàn mọ̀. Eléyìí á tiẹ̀ wá jẹ́ kí àwọn èèyàn tó ti ṣègbé, àwọn èèyàn tí àyànmọ́ wọn ti pa lórí ìgbàgbọ́ wípé ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ mímọ́ bíi áńgẹ́lì, á jẹ́ kí ìgbẹ́ wálẹ̀, á jẹ́ kí agbo Ọlọ́run kó padà tún ní ìdìde, torí agbo Ọlọ́run ti dá gẹ́gẹ́.
àṣírí ìpè Ọlọ́run, àṣírí àwa ìránṣẹ́ Ọlọ́run ni wípé ẹni tó ní ìpè according to the book of Jeremiah chapter 1 verse 4 and 5 yẹn, ẹni tó nírú ìpè yẹn tí òun ṣe irú àwọn pásítọ̀ tó jẹ́ pé bóyá abínilé kristẹni, bóyá ó jẹ́ǹtù fúnra ẹ̀ abínilé kristẹni, àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ fojú ẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì, ó wá ń kópa ní ṣọ́ọ̀ṣì, ó bẹ̀rẹ̀ látòrí kwaya, ó yá ó di Sunday school teacher, ó yá ó di ọ̀gá akọrin, ó di Sunday school teacher. Ìgbà tó yá wọ́n wò pé ẹni ó tó fún pé kán sọ́dà àlùfáà, wọ́n wá fòróró yàn lórí tó wá da pásítọ̀. Irú ìyẹn ó yàtọ̀ sírú àwa tó rílì ní ìpè tí a pè síṣẹ́ ìránṣẹ́. Ṣé ẹ rí àṣírí àwa tó rílì ní ìpè tí a pè síṣẹ́ ìránṣẹ́ tá a ti yàn látọ̀run wá? Òun ni wípé gbogbo bó ṣe wù ká ṣe láyé, Ọlọ́run ò lè mú kinní yẹn kúrò. Ó ti yàn mọ́ wa, ó ti ṣe wá bẹ́ẹ̀ kó tó tiẹ̀ dá wa sínú ìyá. Ìgbà tó dẹ̀ gáìdì wa tá a fi dèèyàn tó fi bí wa, iṣẹ́ yẹn ó dẹ̀ mú wa ń ṣe. Irú ìpè bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ iyebíye lójú Ọlọ́run, wọ́n máa ń jẹ́ iyebíye lójú aṣẹ̀dá, débi pé aṣẹ̀dá ẹ jẹ́ kí n tún mú yín padà sínú ìwé Númérì, níbi tí Ọlọ́run ti torí Mósè àti Érónì, ìránṣẹ́ méjì yẹn, Ọlọ́run torí ẹ̀ ó pa 253 people. 253 people ìṣẹ̀dá owó ẹ̀, elders of Israel. Ọlọ́run torí pé ó torí pé Dótà, Kóram, torí pé Dótà, Kóram àti Àbírámù wọ́n kó 250 people míì mọ́ra, àwọn alàgbà Ísírẹ́lì, wọ́n wá ṣọ̀tẹ̀ Mósè àti Érónì. Nítorí Mósè àti Érónì, Ọlọ́run pa 250 people run. Ṣé ẹ rí àwọn àṣírí ni pé ìpè Ọlọ́run, àwọn ẹni tó ní ìpè yẹn, Ọlọ́run wọ́n jẹ́ iyebíye lójú Ọlọ́run nítorí ohun èlò ni wọ́n lọ́wọ́ Ọlọ́run, wọ́n jẹ́ iyebíye. Ọlọ́run ò nítorí pé ẹni tó ní ìpè pé ó dẹ́ṣẹ̀ kó ní òun gba ìpè. Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀. Kò ní gbà lọ́wọ́. Ọlọ́run á máa lò ẹni tó ní ìpè, tó jẹ́ àlùfáà Ọlọ́run, tó jẹ́ wòlíì Ọlọ́run, bó tilẹ̀ dẹ́ṣẹ̀ kò ní pé kí agbára ìpè yẹn má ṣiṣẹ́, kò ní pé kọ́lọ́run má dáhùn àdúrà ẹ̀. Ẹni tó ní ìpè kó bá obìnrin olóbìnrin ṣàjọṣepọ̀ tán báyìí, kó ṣe àgbèrè. Ẹni tó ní ìpè kó níyàwó tiẹ̀ sílé, kó bá obìnrin olóbìnrin, ẹ̀ṣẹ̀ tó burú jù, kó bá obìnrin olóbìnrin ṣàjọṣepọ̀ báyìí, kó wọlé sí gbọ̀ngàn àdúrà, kó bá aláìsàn, tó bá wọnú àdúrà kó gbàdúrà fún aláìsàn, Ọlọ́run á sì dáhùn, nítorí Ọlọ́run ò ní dójú ìpè ti ara rẹ̀. Ṣùgbọ́n àṣírí tó wà ń bẹ̀ ni wípé ẹni tó ní ìpè, mo rò pé àwọn díẹ̀díẹ̀ nínú wa tó jẹ́ Kristẹni tó bá ní opportunity láti máa gbọ́ broadcast, wọ́n á rántí ìtàn ayé ọba David ọba, mo rò pé wọ́n á rántí ẹ̀, bó ṣe àgbèrè ni, bó ṣe dẹ́ṣẹ̀, ó pànìyàn, Ọlọ́run ò gbà pé yẹn. Mo rò pé àwọn rántí ọba Sólómọ́nì náà, Ọlọ́run ò gbà pé yẹn. Mósè gan tí Ọlọ́run pè, tọ́lọ́run torí ẹ̀ pa gbogbo elders of Israel later, Mósè gan apànìyàn ni. Ó ti pànìyàn tẹ́lẹ̀ tó ti sákúrò olù, Ọlọ́run wá lọ pé kó dẹ̀ wá ṣe irú iṣẹ́ tó yẹn. Torí pé a ti dá mọ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nínú Jeremiah chapter 1 verse 4 and 5 yẹn ni. So àṣírí ni pé, àṣírí tó wà ń bẹ̀ ni pé ẹni tó ní ìpè, àwa ìránṣẹ́ Ọlọ́run tá a ní ìpè yẹn, ká tilẹ̀ máa sùn, ká máa jí nínú ẹ̀ṣẹ̀, àdúrà wa á máa gbà, Ọlọ́run á máa dáhùn àdúrà yẹn. Gbogbo nǹkan tọ́lọ́run bá fẹ́ lò wá fún ló máa lò wá. Ṣùgbọ́n ewu tó wà ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá kíyèsára, táwa fúnra wa gan ò bá lépa ìjọba Ọlọ́run, a máa da gbèrò sọ́kọ̀ tí ò ní bọ́kọ̀ lọ ni. Àṣírí tó wà ń bẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ṣe rí pé ó ti pọ̀, àwọn èèyàn wa máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ la máa bá sọ̀rọ̀, wọ́n á ní àdádì àwọn ò máa lọ ṣọ́ọ̀ṣì mọ́, kí ló wá dé? Ẹlòmíì gan á ní mùsùlùmí lòun, mùsùlùmí ló bí òun, ṣùgbọ́n òun tiẹ̀ ti wá lọ ṣọ́ọ̀ṣì torí òun máa ń nígbàgbọ́ pé àwọn ọmọ Kristẹni àti àwọn pásítọ̀ Kristẹni, òun máa ń nígbàgbọ́ pé bí áńgẹ́lì ni wọ́n. Ẹlòmíì ní tóun bá ti wá dé church
lòun á wá tó ń bá máa fi lo bí ọ̀sẹ̀ kan lòun á wá rí i pé pásítọ̀ ṣọ́ọ̀ṣì yẹn wòlíì ṣọ́ọ̀ṣì yẹn ó ń ṣàgbèrè tó pé ó ń ṣàgbèrè pé òun wá wò pé fake lélẹ́yìí òun wá kúrò ńbẹ̀ pé ìgbà tó ń kúrò ńbẹ̀ òun tún wá wá ṣọ́ọ̀ṣì ibòmíì lọ pé owó òun tún máa rí ibi tó tún bẹ́tà ó ní ìgbà òun débẹ̀ òun tún wá rí i pé pásítọ̀ yẹn níyàwó mẹ́ta pé àwọn pásítọ̀ ìránṣẹ́ ọlọ́run dẹ̀rẹ́ kó tó di pé òun wá darapọ̀ mọ́ agbo ọlọ́run agbo kìrìsìtẹ́nì òun máa ń rò pé bíi pé áńgẹ́lì làwọn pé dádì ní ìsìn ṣá bó ṣe ń ṣe yẹn òun ò máa lọ ṣọ́ọ̀ṣì mọ́ inú ilé mà lòun wà ó wà nínú ilé ogun ti wá ṣòkè ayé ẹ̀ ogun ti wá ṣòkè ayé ẹ̀ ó dẹ̀ wà nínú ilé yẹn èèyàn wà nílùú òyìnbó ó ti gbàwé ìgbélùú tipẹ́ ó tún ní PhD nílùú òyìnbó kò níṣẹ́ àwọn ọmọ tó ti bí fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti kẹ̀yìn sí wọn ò rántí ẹ̀ kò lọ sí ṣọ́ọ̀ṣì kò lọ ilé ìjọsìn kankan nítorí pé pásítọ̀ kan ìkejì ṣàgbèrè ó wá wà nínú ilé ogun wá ṣòkè ayé ẹ̀ yẹn many people ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nírú ilé ti ṣẹlẹ̀ sí pẹ̀lú ìgbàgbọ́ pé áńgẹ́lì ló yẹ káwọn pásítọ̀ jẹ́ rárá kò rí bẹ́ẹ̀ báwo ló ṣe máa mọ wòlíì ẹ báwo ló ṣe máa mọ pásítọ̀ ẹ bóyá pásítọ̀ ń dẹ́ṣẹ̀ ìwé mímọ́ sọ nínú ìwé psalm 51 ó ní ìwọ nìkan ṣoṣo ní àṣẹ sí kẹlọkẹ ẹsẹ̀ ìkẹrin ẹ̀ psalm 51 verse 3, 4 and 5 ó ní ìwọ nìkan ṣoṣo ní àṣẹ sí tí a ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá ọlọ́run ló ń sọ gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ ìwọ tó rò pé wọ́n ṣẹ̀ sí ọ ìwọ kọ́ ni wọ́n ṣe ẹ̀ṣẹ̀ sí gbogbo ẹ̀ṣẹ̀ tí ọlọ́run bá ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn bá ṣẹ̀ kò bá jẹ́ wòlíì kò bá jẹ́ pásítọ̀ ìránṣẹ́ ọlọ́run pàápàá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ọlọ́run ló ṣẹ̀ sí ọlọ́run ló dẹ̀ mọ̀ pé wọ́n ṣẹ̀ sí òun tí ìránṣẹ́ ọlọ́run bá rìnrìn tí ò mọ́ títí ẹni pé tó bá ti gbàdúrà fún ọ tí ọlọ́run dáhùn kó mọ̀ pé ọlọ́run ń lò tó bá ti sàsọtẹ́lẹ̀ sí ọ tó ṣẹ sí ọ ní rere tó bá ti gbàdúrà nínú ìjọ tí ìyípadà ń wà láyé ẹ wòlíì ẹni dúró síbẹ̀ tó bá ti nawó àgbèrè sí ẹ lò ní bá ṣe òní bá dẹ́ṣẹ̀ yẹn torí ìdájọ́ tiẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run dẹ̀rẹ́ mo ti sọ gẹ́gẹ́ mo ṣe sọ tẹ́lẹ̀ ọlọ́run ò kì í gba ìpè yẹn wọ́n fọ̀mù ẹ̀mọ́ yàn ni ó dàbí ẹni tó rí ti yàn bá wá da dókítọ̀ ẹni tó rí ti yàn bá wá da lọ́ọ̀yà kò sí bẹ́ẹ̀ má lówó kọ́kọ́ ẹ wo ẹ́sítẹ́rì tó da ayaba ọmọ ẹrú ni ẹrú yẹn gangan tiẹ̀ tí wọ́n ní bàbá ẹ̀ kò ní bàbá àtìyá mọ́ ẹrú tún gbà sìn kẹ́ mọ̀ pé tiẹ̀ ló burú jù ṣe bí ó pàpàdé ayaba torí a ti kọ́ mọ́ ni so bẹ́ẹ̀ náà ni wòlíì tẹ́ ń wò kì í ṣe pé gbogbo wòlíì gbọ́dọ̀ jẹ́ saint no wòlíì tí ò bá lépa ọ̀run ó lè má jẹ́ saint o pásítọ̀ tá a bá pè tó ní ìpè ọlọ́run gangan lórí tí ò bá lépa ọ̀run ó lè má jẹ́ saint o àdúrà ẹ̀dẹ̀ máa gbà ìjọ ọlọ́run á máa kún kó tó sọ̀rọ̀ ọlọ́run ti fàṣẹ sí a máa ṣe lọ ṣe wá lélẹ̀ gangan ni ẹni tí ò bá kíyèsára á máa ṣe bẹ́ẹ̀ lọ á dẹ̀ máa ṣàgbèrè á máa dẹ́ṣẹ̀ nítorí pé kò yí padà lọ́rọ̀ àwa tó nípè ọlọ́run máa dáhùn èmi ò ń báyàn tọ̀yàn òtítọ́ ọbẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni ẹ ò kíyèsára tó bá ń ba lọ bẹ́ẹ̀ ìgbẹ̀yìn ẹ ò lè dá nítorí pé kò lè méèkì ọ̀run tí ìpè pẹ̀lú àìní ìwà mímọ́ kò lè gbéyàn dé ìjọba ọ̀run so wòlíì pásítọ̀ tó ní ìpè gidi tí a bá pè tí ò bá lépa ọ̀run ó lè ní ọrọ̀ láyé gidi o nítorí ajẹ́bí idán ní ìpè àṣẹ ọlọ́run ni ṣùgbọ́n kò lè rí ìjọba ọ̀run wọ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ àgùntàn pápá ọlọ́run tó ní pé pásítọ̀ ó ṣàgbèrè lé àbí ó dẹ́ṣẹ̀ lé ó ti gbóná jù ó wá ti wò pé kì í ṣọ̀nà ó wá jókòó ó ṣe lọ́nà kí ni ó ṣe bẹ́ẹ̀ lọ́nà kan ètò títí ó fi wá jókòó sílé èṣù ló mú ẹ yẹn tí ẹ ni pé báwo ló ṣe máa mọ wòlíì ẹ gẹ́gẹ́ mo ṣe sọ bó ṣe máa mọ wòlíì ẹ ni pé bóyá ìwọ lọ́lọ́run gbé dìde tó tọ́ lọ tó bá ti ṣàdúrà fún ẹ tọ́lọ́run bá dáhùn wòlíì tiẹ̀ ni tó bá ti gbàdúrà fún ẹ tọ́lọ́run bá dáhùn wòlíì tiẹ̀ ni tó bá ti ń sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tó bá ń rí bẹ́ẹ̀ ní rere fún ẹ wòlíì tiẹ̀ ni tó bá ń dẹ́ṣẹ̀ ìwọ kọ́ lolùdájọ́ iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ lọ́yà iṣẹ́ dókítọ̀ iṣẹ́ custom gbogbo iṣẹ́ láyé gbogbo inú iṣẹ́ láyé all works of life náà ni oríkórí wà bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ló ti ẹ̀ burú jù nítorí pé
Ọlọ́run ò ní mú ẹni tó ní ìpè. Ọlọ́run ò ní mú o, a máa ṣiṣẹ́ ẹ̀ lọ, Ọlọ́run dẹ̀ máa gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ yẹn. Àwọn gan ni Ọlọ́run ń dá lóhùn, iṣẹ́ ọwọ́ wọn á máa laná ní tó yẹ pé tí Ọlọ́run á máa dá lóhùn gidi. Ṣùgbọ́n Ọlọ́run má ṣe wá ní agbèrò sọ́kọ̀ tí ò ní ṣe kí ni, tí ò ní bọ́kọ̀ lọ. Bẹ́ẹ̀ ni àṣírí àwa ẹni ìpè Ọlọ́run nìyẹn.